kábíyèsí ọlọ́pàá ìlú Ọ̀fà. Inú mi dùn gan-an lẹ́ni bàbá ní kéèyàn wo ọkàn èèyàn bó ṣe rí bí ẹ bá ń gẹ̀ẹ́sì inú mi kò lè kọ́sẹ̀. Torí pé ní Ọ̀yọ́ ló ní Ọ̀fà, Ọ̀fà ló ní Ọ̀yọ́. Mo dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nù wa a mọ̀ pé ọmọọba Ọlálọ́mí tó jẹ́ kan lára àwọn ọmọọba tó jẹ ní Ọ̀yọ́ ilé ní 14th century. Lára àwọn ìlú tẹ ìlú Ọ̀fàdó. Ẹ̀jẹ̀ ló ràn kan ẹ̀jẹ̀. Inú mi dùn gidi gan ni. Kábíyèsí àtijọ́ ní àwọn ọ̀rọ̀ kan àtijọ́ sọ kó tó di pé ajáde sásìkò yìí. Mo dúpẹ́ gidi gan. Ṣé o? Wọ́n ní njẹ́ ti jẹ́ ẹnu gbó kò kọ́ Bàṣáré, njẹ́ ẹ̀fọ́ tí jẹ́ ẹnu ọ̀dàn kò kẹsẹ̀ bọ́ kò lò, ẹ̀yẹ tí fò lóògbé kò borí sọ́jú rí. Láṣẹ Èdùmàrè ní ṣiṣẹ́ o. Wọ́n ní gbogbo igi tí eléyìí bá ti kó lọ sóde ní kóbọ̀ láṣẹ Èdùmàrè bẹ́ẹ̀ bá ti mọ jáde gbogbo àwọn ọmọ tẹ bá kó jáde lẹ́mọ̀ kóbọ̀. Wọ́n ní gbogbo igi tí eléyìí bá ti fọwọ́ kàn ní sòjòjò tẹ bá ti lù lọ́tún bẹ́ẹ̀ lù lọ́sì yóò mọ̀ tó ń ṣe. Ẹ ṣeun ìgbà ẹ kú àlejò wa àti rí bẹ́ẹ̀ ṣe náwó lọ́tún lọ́sì gbogbo iná dáfẹ́ dáná. Ẹ ṣeun ìgbà ẹ kú ìfẹ́. Mo wá fi àsìkò yìí náà mo fi kí gbogbo àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ tó wà nídòkó. Ẹ ṣeun gidi gan. Ẹ kú àdúró ti kábíyèsí Ọlọ́fà. Ẹ ṣeun. Ní ọ̀dọ̀ wa mọ́kànlá kan ní ẹni súnmọ́ ọba yóò jẹ káàkiri ìwọ mo fẹ́ kẹ́ fọwọ́sowọ́pọ̀. Mo ń pa láàrọ̀ àpékẹ́ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú kábíyèsí Ọlọ́fà torí wọ́n ní kò sí béèyàn ṣe lè wà tó bá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọba tí ò ní béèrè bẹ́ẹ̀. Ọlọ́run máa wà pẹ̀lú yín o, ní ṣiṣẹ́ o. Bẹ́ẹ̀ sì máa bá kábíyèsí Ọlọ́fà náà tẹ́lẹ̀ mọ́ ṣe túkọ̀ ìlú Ọ̀fà yìí kò ní bàjẹ́ o. Ìlú Ọ̀fà ní tú o. Gbogbo nǹkan mèremère yóò mọ wọlé lásìkò tí kábíyèsí Ọlọ́fà wà bẹ́ẹ̀ ni kò ní bàjẹ́ o. Ẹ ṣeun yìí gan. Mo wá kí gbogbo àwọn ọmọ ìlú Ọ̀fà náà, gbogbo ẹ̀yin èèyàn jankan-jankan àti gbogbo apátápátá ni mo kí ẹ kú àdúró ti kábíyèsí Ọlọ́fà. Kò ní bàjẹ́ fún gbogbo yín o. Ẹ mọ̀ lọ́rẹ́ ẹ mọ̀ bọ̀rẹ́. Wọ́n ní ìkọ́dé lẹ́sẹ̀ ìkọ́ lẹ́sẹ̀. Wọ́n ní ọwọ́ apá òkè ká orí, àtẹ́lẹsẹ̀ òkè ká ọ̀nà, ọwọ́ ọ̀tá òkè ká gbogbo yín. Ẹ ṣe òkèlè náà. Bí ìlú ò bá nílọ síwájú, ó ti dandan kí ọmọ ìlú kan fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú kábíyèsí. Mo ń pa lárọ̀wà náà pé gbogbo yín mo fẹ́ kí ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú kábíyèsí Ọlọ́fà. Mo dẹ̀ mọ̀ pé àwọn aláṣekù yóò bá wọn ṣe. Èyí tó ti bẹ̀rẹ̀ sí ṣe náà mo mọ̀ pé kò ní mẹ́hẹ níbi kankan. Ẹ ṣeun gidi gan ni.
àbí ẹ̀mẹ́ta báyìí tí kábíyèsí ọlọ́fà náà tí wọ́n ti wá nípa pé bóyá à ń ṣe kankan èmi náà wá wò pé èmi lè ní jẹ́ o ẹ̀mí abẹ lọ́wọ́ ẹ̀. A ní ká fi òògùn kan ká fi pẹyẹ méjì ní àwa fún kínní kábíyèsí olóró wọ́n ṣe ayẹyẹ pé wọ́n ti pé ọdún kan lórí àlééfà wọ́n á ní pé òró ọ̀fà ní o òmùàrán ní o ìjára ní o tìta Aláàfin náà ni ọmọ Aláàfin ni wọ́n torí ẹ̀ ni mo ṣe wá àjọṣe wa ò ní bàjẹ́ o mo sì wọlé mo rí àwọn píkṣọ ìyẹn bàbá mi Adéyẹmí mo rí nínú ilé náà inú mi dẹ̀ dùn gan ni tó fi hàn pé àjọṣe ti wà láàrin ní kábíyèsí Adéyẹmí àjọṣe tó ti wà láàrin yín náà àjọṣe mo fẹ́ kẹ́ ẹ túbọ̀ kẹ́ tún kó lọ sórí èmi náà tó fi jẹ́ pé àjọṣe wa kó mọ́ bàjẹ́ náà àjọṣe ọ̀sẹ̀ ní bàjẹ́ láṣẹ ìgbìmọ̀ rẹ̀ ẹ̀sìn ògidì gan ẹ kú ìfẹ́ o ẹ kú àyẹ́sí bí mo ṣe rí gbogbo ẹ̀ náà mo ti mọ̀ pé Ọ̀yọ́ náà ni àwọn bàbá tó ń wọṣọ funfun yìí bí mo ṣe rí wọn báyìí ó jẹ́ rántí ìyẹn bàbá tó bí mi lọ́wọ́ ìlà ìkẹ́ wọn bí ó ṣe kọ́ ọ̀gbìn náà lánàá mo ti rí pé ẹ wà lára àwọn tó dúró títí kábíyèsí ọlọ́fà náà ẹ ṣeun gan ẹ mọ̀mọ́ ṣe o ẹ̀kọ́ bálá ìkànnì kọ́ yín lẹ́sẹ̀ o ẹ ṣeun gan mo dúpẹ́ gan àti gbogbo wa náà mo lè má fi rí gbogbo aṣọ yín mo mọ̀ pé gbogbo yín náà lẹ́ ń ṣe nǹkan àbí méjì náà ọlọ́run mo bá yín ṣe o ṣeun gidi gan ni inú mi dùn láti wá bí ilé ni inú mi dùn gidi gan ni mo lè pé bá ti ní nǹkan ṣe náà àmọ́ wa fìjòkó yẹ yín sí tàbádẹ́ tó ti ní nǹkan ṣe náà ẹ̀yìn náà mọ̀ wá ọlọ́run bá a ṣe kò ní yí ẹlẹ́fun wa o ẹ ṣe gan o ìlú Ọ̀fà ò ní bàjẹ́ lásìkò tiyín Èkó mọ̀kiri eku lásìkò tiyín ẹyẹ mọ̀kiri ẹyẹ ní ṣiṣẹ́ o tẹ̀sán àgbàmọ́lẹ̀ o ẹ ṣe gan mo dúpẹ́ o ẹ ṣe gan.